Ùbáwí ọ̀rọ̀ Ùbáwí èṣù kọ̀nìyàn ẹ̀ kọ̀. Òun ni mo ṣe á bá ọ sọ̀rọ̀ lónìí wí mọ̀ kọ́ Ùbáwí o. Mọ̀ kọ́ ó ní rere kì í ṣe nínú ayé ọ̀nìyàn. Kọ́kàn ti jẹ́ pé lùgbàmúrìn ẹ̀ bára ẹ dé. Òwe orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ 22 àti 23. Ìyọ̀ nìkan bá kọ ẹ̀kọ́ ìyọ̀ gan ọ̀ra rẹ̀ ó múra rẹ̀ ṣẹlẹ́yà ètù ṣírí ọ̀ra rẹ̀. Ṣùgbọ́n ọ̀nìkan bá gbà kọ́ dẹ̀ gbọ́ Ùbáwí urú ọ̀nìnì ó ní ẹ̀mí òmòye. Kọ́ bá kà á nínú ẹsẹ̀ 22 ni. Ẹsẹ̀ 23 kọ́ dẹ̀ mọ́ra pẹ́. Bẹ̀rù Ọlọ́run, bẹ̀rù Olúwa, ó gan lẹ̀kọ́ gbọ́n. Àti pé ṣáájú ọlá lè òrẹ̀lẹ̀ àti òtẹríba àti gbígba Ùbáwí. Kọ́ bá ga, kọ́ bá tóbi, kọ́ bá lọ́lá, kọ́ bá dọ́ni kọ́ jẹ́ pé Ọlọ́run á ṣe lógo. Ó gbọ́dọ̀ kọ́ ló ṣe kànáà tí mọ́ra gba Ùbáwí. Kẹ́ Ùbáwí nu kò ṣojú ọ̀nìyàn síbi kànáà ti ṣàṣìṣe. Ká lè wé ọ̀nìyàn wí báálí ẹ̀kọ́ tẹ̀tọ́, báálí ẹ̀kọ́ tẹ̀tọ́. Àyẹ̀kẹ́ bí ènìyàn nínú. Ṣùgbọ́n náà ẹran ọ̀ra àti kí mo ti tó, kí mo ti lágbára tó, kí mo ti lórúkọ tó. Òní máa ń ti ọmọ ọ̀nìyàn yàgò tẹ́ńbẹ́lú Ùbáwí. Bá a níṣe ilé ẹkẹnú rẹ̀ á dùn láti gba Ùbáwí. Ilé ẹ̀kọ́ aṣínú dídùn láti gba ẹ̀kọ́. Mo wíwọ ti mọ́ tí o. Mo wí kàn ẹ̀dẹ̀ fẹ́ wí sí mi bá kìmẹ̀ ti gbọ́ rí. Kàn bá ti ké sí ọ gba Ùbáwí. Gba ìkóra ẹni níjàánu rẹra rẹ sílẹ̀. Mo wí ìrákọ̀bọ̀ ẹ wí gan. Wíṣíàn náà ṣó wá tiẹ̀ gan. Ṣé ó dáa ju tèmi ní lọ́ọ̀tọ́? Ó yẹ kọ́kọ́ gbà wí wọ̀ ṣàṣìṣe. O yóò ṣe dáadáa lọ́nà 119. Kẹ́ṣẹ́ ẹyọ kan ni lọ ti ṣàṣìṣe. Wà á mọ̀ mú ẹyọ kan ní kọ́ bá mọ̀ Ùbáwí lórí rẹ̀. Ọyọ̀ ọ̀ràn lọ sí oko ìgbé. Wà á mọ rírì Ùbáwí lọ́nà kan Ọlọ́run bá gbé gbà. Ọlọ́run gan yọ̀ mú pàṣẹ lé ọ̀nì múrin ké tó ọgán. Kẹ́ jàmọ́ kẹ́ yọ̀ bá ọ wí. Ilé ẹ̀kọ́ ayọ̀ kò dé adúpẹ́ wí. Ọlọ́run rán nìkan sójú ọ̀nà rẹ láti bá ọ wí. Ọkọ̀ Ùbáwí o. Ọní bá kọ Ùbáwí, ọkọ̀ lẹ́tà sí òparun. Ṣé ẹ̀mí Ọlọ́run ní bá ọ wí ni? Àbí ọ̀rọ̀ rẹ̀ kọ́ ẹ kà fún ara rẹ̀? Àbí wọ́n gbọ́ kàn ẹ kà? Àbí ọ lè wàásù lè tẹrun mọ́ wí kò ṣàtúnṣe ọ̀nà rẹ̀. Wí ọ̀nà rẹ̀ wẹ́ ẹ̀sùn hàn níwájú Ọlọ́run. Wí kẹ̀tẹ̀ rẹ̀ ti jẹ́ kó lórí láyà kọ yàmú ọ ẹ wàásù. Iṣẹ́ ẹ̀mí Ọlọ́run àmú wàásù. Tó bá mẹ́ ṣe ìrákọ̀ Ọlọ́run fẹ́ kí ṣègbé. Òun lọ́lọ́run àmú wàásù. Kan yóò tají, kan yóò wò ìgìrì, kan yóò ṣe àtúnṣe. Kọ́ bá mọ̀ Ùbáwí tí wọ́n mọ̀ wí ọmọ àrà ọmọ àṣìdé. Ibi kò ti dé lónìí náà bá Ùbáwí àtútọ́ ni òbí rẹ̀ láti kékeré alùgbàpọ̀ ọkàn ti mọ́ ọ̀tún yàtọ̀ sósì. Òun ní gbé ọ débẹ̀. Yìí kọ́ rè bí kọ́ rè bá dé náà bá yẹ kó mú búburú parí rẹ̀ o. Ùbáwí sùn ọ̀, Ùbáwí lèrè, tẹ ọgbà, máyọ̀ gbà, dópẹ́ gbà, tẹríba gbà. Kọba yọ̀ dé ọ̀ní ayẹyẹ. Ọlọ́run fẹ́ kó jẹ́ lẹ́yìn èyìn orẹ́yìn. Mọ̀ kọ́ Ùbáwí o. Àǹtí mọ̀ kọ́ Ùbáwí o. Ìbára ni a sọ̀rọ̀. Nígbà tí bá ti dá àwí
ẹ yẹ kí mi àkọ̀báwí o, ẹ yẹ kí mi kọ̀rọ̀ asé ẹ̀mí Ọlọ́run lẹ́rùn ọní bá ṣe bá nílùú wíwá ní òwe orí 29 ẹsẹ̀ kínní, bóyá ọmọ iléèwé lọ́ọ̀yà, bóyá àgbàlagbà lọ́ọ̀yà, bóyá ọ̀gá lọ́ọ̀yà, bóyá ọmọ ẹ̀yìn lọ́ọ̀yà tẹ̀lé, bóyá ẹ̀kọ́ṣẹ́ lọ́ọ̀yà, bóyá àlùfáà lọ́ọ̀yà, bóyá ajíhìnrere, bóyá olùṣọ́ àgùntàn, bóyá àpọ́stélì, bóyá ọba, gómìnà àbí ààrẹ lọ́ọ̀yà. Bíbélì wí ọni kọ́ni kàn bá ti bá wí kó wárùn kì kó gbọ́rùn lé, òun yóò yí padà, òun yóò ṣàtúnṣe. Bíbélì wí á parun lójijì láì ṣe àtúnṣe. Ọkọ̀ ọ̀bá wí òjò lórúkọ mi, ọmọ àbálábí tán mọ̀kọ́ Ùbáwí o.